dúpẹ́ fún ọlọ́run ọba pé ọlọ́run ọba ń tú àṣírí àwọn tó jẹ́ wípé in tó yẹ kó jẹ́ àǹfààní fún àwọn ọmọ nàìjíríà ẹnìkan rèé ó dẹ̀bìtì àyàlú ó sì ná owó nàìjíríà. wọ́n ní àṣírí àjẹbánu owó ìrànwọ́ orí epo bẹntiróòlù tú o. ọmọ alága tẹ́lẹ̀ fẹ́gbẹ́ òṣèlú PDP wọ́n ló ti rí ẹ̀wọ̀n ọdún 14 láyé báyìí lórí ẹ̀sùn pé ó kó 2.2 billion ó kó jẹ o. ọlọ́run ṣàánú owó ńlá gbà pọ̀. wọ́n ní Mamman Ali ìyẹn ọmọ alága ẹgbẹ́ òṣèlú PDP tẹ́lẹ̀ Ahmadu Ali wọ́n ló ti rí ẹ̀wọ̀n ọdún 14 he báyìí lẹ́yìn tó má jẹ̀bi ẹ̀sùn lílu ìjọba ní jìbìtì owó tó lé ní bílíọ̀nù 2 náírà. Mamman àti ẹnìkejì rẹ̀ tí wọ́n porúkọ tiẹ̀ ní Christian Taylor ó ní wọ́n jọ rí ẹ̀wọ̀n he o fún lílu owó ọ̀hún tó jẹ́ owó ìrànwọ́ orí epo bẹntiróòlù ní pọ́npọ́. ilé ẹjọ́ kan lágbègbè Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ó mọ̀ ló mọ̀ gbé ìdájọ́ náà kalẹ̀ kà lẹ́yìn tí àwọn olùjẹ́jọ́ méjèèjì tí wọ́n má jẹ̀bi ẹ̀sùn 67 tó má rọ̀ mọ́ ìdìtẹ̀ gbígba owó lọ́nà àìtọ́ àti ìwé yíyí ó ní wọ́n fi kàn wọ́n. àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu ní Nàìjíríà EFCC ó mọ̀ ló mọ̀ pé àwọn olùjẹ́jọ́ méjèèjì lẹ́jọ́ o. yàtọ̀ sí àwọn ọ̀daràn yìí ilé ẹjọ́ mà tún sọ wípé iléeṣẹ́ kan Nazaman Oil Service Limited ni wọ́n pè é ó má jẹ̀bi fífi ọ̀nà èrú gba owó tí iye rẹ̀ lé ní bílíọ̀nù 2 náírà lọ́wọ́ ìjọba àpapọ̀. wọ́n ní owó náà ó wà fún ìrànwọ́ orí epo bẹntiróòlù tó jẹ́ pé lítà rẹ̀ jẹ́ 20,492,982,050 kọ́bọ̀ tí wọ́n kó wọlé láti òkè òkun sí Nàìjíríà. EFCC ní àwọn ọ̀daràn ọ̀hún wọ́n mà sọ wípé ọwọ́ iléeṣẹ́ Sitak Petroleum Limited tó wà ní British Virgin Island ó ní àwọn ti ra epo ọ̀hún. nínú ìwádìí EFCC wọ́n ní àwọn ṣàwárí rẹ̀ pé irọ́ ni wọ́n mọ̀ pa o àti wípé ayédèrú ó ní àwọn ìwé tí wọ́n fà kalẹ̀ nípa ríra epo bẹntiróòlù náà. lásìkò tí ìgbẹ́jọ́ náà ń wáyé àwọn afurasí ọ̀hún mà sọ pé àwọn kò mọ̀ jẹ̀bi ẹ̀sùn náà rárá o. ikọ̀ agbẹjọ́rò EFCC tí Ṣèyídù Àtèyí tó mà darí wọn ó mà kó onírúurú ẹ̀rí sílẹ̀ níwájú adájọ́ tó fi hàn pé lóòótọ́ ni àwọn afurasí náà wọ́n mà lu òbítíbitì owó ní pọ́npọ́. nínú ìdájọ́ rẹ̀ adájọ́ Mojísọ́lá Dàda ó mà sọ wípé àwọn ẹ̀rí tí EFCC mà kó wá síwájú òun ó fi hàn pé lóòótọ́ ni àwọn ọ̀daràn ọ̀hún wọ́n má jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. adájọ́ ọ̀hún ó ní yàtọ̀ sí pé àwọn èèyàn náà wọ́n mà ló gbájú ẹ̀ fún ìjọba àpapọ̀ wọ́n tún ṣe àkóbá fún ètò ìrànwọ́ epo bẹntiróòlù ìjọba àpapọ̀. lẹ́yìn ọ̀rẹ́yìn ilé ẹjọ́ sọ àwọn ọ̀daràn méjèèjì sí ẹ̀wọ̀n ọdún 14 lórí gbogbo ẹ̀sùn tí wọ́n jẹ́jọ́ rẹ̀ o. ilé ẹjọ́ tún ní kí ìjọba gbẹ́sẹ̀ lé gbogbo dúkìá tí wọ́n fi owó jìbìtì náà tí wọ́n fi kó jọ. lẹ́yìn náà òun ló ní kí àwọn agbófinró kí wọ́n tẹ̀síwájú láti máa wá àwọn afurasí méjì míì Olúwaṣeun Ògúnbàbọ̀ àti Ọlábísí Abdulazeez lẹ́yìn tí àwọn ti na pápá bora. lágbára ọlọ́run mọ̀ tún gbogbo ẹ̀yin tó jẹ́ pé in tó yẹ kó jẹ́ àǹfààní fún ọ̀gọ̀rọ̀ ọmọ Nàìjíríà ilẹ̀ yìí nìkan lẹ́ ń dẹ̀bìtì àyàlú ọlọ́run mọ̀ tún yín láṣìírí o. àdúrà Olúwatóyìn ló ń káròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ òjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o. àkú ọlá Jímọ̀ tòní ọ̀pọ̀ ẹ̀ báyìí ńlá ṣe lókè èèpẹ̀ o.